Aláròyé máa wí o. Ẹ̀sùn táwọn APC Ọ̀ṣun fi kan gómìnà Adeleke yìí lágbára o. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àṣírí ńlá nípa bí ìjọba gómìnà Adémọ́lá Adeleke ṣe ń gbèrò láti rán ìpínlẹ̀ Ọ̀ṣun lóko gbèsè ti tú sí àwọn lọ́wọ́ báyìí. Àtẹ̀jáde kan láti ọwọ́ alákòóso ìròyìn fún ẹgbẹ́ náà Mọ́gàjí Kọ́lá Ọlábísí ṣàlàyé pé ṣe ni ìjọba náà fi káńsù ọgbọ̀n tó wà lọ́ṣùn yá bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà ní báǹkì Unity. Gẹ́gẹ́ bí Ọlábísí ṣe sọ, lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí, ìyẹn ọjọ́ 9 oṣù kẹta ọdún yìí, ni Adeleke àtàwọn ìgbìmọ̀ aláṣẹ Ọ̀ṣun pé àwọn alága ìjọba ìbílẹ̀ lábẹ́ ẹgbẹ́ PDP sí pàdé pẹ̀lú àwọn olórí ìṣàkóso HLA àtàwọn dìrẹ́kítọ̀ ètò ìṣúná káàkiri ìjọba ìbílẹ̀. Nínú ìpàdé tí wọ́n ṣe nílé ìjọba tó wà ní Àbẹ́rẹ́ ni gómìnà Adeleke ti sọ èròǹgbà rẹ̀ fún wọn láti ya owó tùlùtùlù náà. Ẹgbẹ́ APC ṣàlàyé pé Adeleke sọ fún àwọn olórí ìjọba ìbílẹ̀ náà pé kí wọ́n fọkàn balẹ̀ nítorí tíjọba bá ti rí bílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà náà yá, ìjọba yóò tọ́jú wọn dáadáa. Ọlábísí sọ wípé àṣírí tó ṣẹ̀ tú túbọ̀ fi ìdí bí ìjọba Adeleke ṣe ń mọ̀ọ́mọ̀ kọwọ́ bọ owó káńsù tí wọ́n sì ń ṣe é bó ṣe wù wọ́n láì fi ti ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí lórí òmìnira ìjọba ìbílẹ̀ ṣe rárá. Ó ní kò sí ìdí kan tó fi yẹ kíjọba tó wà lóde yìí ó gbèrò irú nǹkan tó lè rán àtìrandíran àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun sí oko gbèsè bẹ́ẹ̀. Ó sì fi hàn pé ìṣèjọba náà kò nífẹ̀ẹ́ àwọn ará ìlú rárá ni. Ẹgbẹ́ náà wá ké sí àwọn lámẹ̀tọ́ nípínlẹ̀ Ọ̀ṣun láti má ṣe buwọ́dìkẹ́ kí gbogbo wọn ó máa sọ̀rọ̀ sókè báyìí kó tó di wípé Adeleke yóò fi káńsù kọ̀ọ̀kan ya bílíọ̀nù 10 náírà ní báǹkì. Wọ́n ní Adeleke gbọ́dọ̀ mọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun kì í ṣe okòwò ìdílé rẹ̀ eléyìí tí wọ́n lè máa ṣe bó ti wù wọ́n lọ́nà tó tako òfin. Bákan náà ni wọ́n kìlọ̀ fún àwọn aláṣẹ Unity Bank PLC láti má ṣe larí mọ́ èròǹgbà búburú yìí kí wọ́n rántí pé kò sí ìjọba ìpínlẹ̀ kankan tó lágbára tàbí àṣẹ lórí ọ̀rọ̀ owó káńsù níwọ̀n ìgbà tí ilé ẹjọ́ ti fún wọn lómìnira. Wọ́n ti rán báǹkì náà létí pé àwọn alága ẹgbẹ́ APC tí ilé ẹjọ́ ti dá padà sí káńsù nìkan ní ojúlówó alága lọ́ṣùn, bẹ́ẹ̀ ni wọ́n sì ti ń ṣe ojúṣe tó tọ́ sí wọn láti àìmọye oṣù sẹ́yìn. APC sọ síwájú sí wípé ìyà irú owó bẹ́ẹ̀ tako ìlànà iléeṣẹ́ tó rí sí ìṣàkóso gbèsè ìjọba tá a mọ̀ sí DMO ti ọdún 2003 tó sọ wípé akọ̀wé owó àgbà lórílẹ̀‐èdè yìí àti mínísítà fún ètò ìṣúná gbọ́dọ̀ mọ̀ sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní dípò kíjọba Adeleke ná owó lórí ìdàgbàsókè ẹsẹ̀ kùkú tó wà fún, ṣe ni wọ́n fẹ́ gbà á láti fi ṣe nǹkan tó wù wọ́n kí wọ́n sì lè dínkùn ẹrù àwọn ará ìlú. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.